stepfather ọkọ mi wá sọ wípé àwọn ò lè gbàgbé òbò mi lórí àwọn o, wípé gbogbo ìgbà táwọn bá sùn báyìí òbò mi làwọn máa ń rántí, táwọn bá jókòó òbò mi làwọn rántí, táwọn bá momi òbò mi làwọn rántí, àwọn ò lè gbàgbé òbò mi, pé kí n jọ bó ṣe ẹ̀kan kí n jẹ́ káwọn dó mi sí i. Eléyìí ká tó ṣe márèjì ni o. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ó ní ọjọ́ kan mo wà nínú ilé ní school, ẹni yẹn ṣàpè mí, mi ì fi nọ́mbà mi lẹ̀ fún wọn. Wọ́n bá pè mí pé bo ni mo wà, mo ní mo wà ní, ẹni yẹn ṣàpè mí pé where are you? Mo ní mo wà school, who is this? Ó ní wọ́n dárúkọ ara wọn, ṣe kíkẹ́kẹ́ mo ní mo wà school, ṣé kò sí sá? Mo ní àwọn fẹ́ rí mi ni. Mo nínú owó ẹ̀ lórí mi o. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀ lérí mi o. Ẹ wo máa sọ fọ́kọ mi o, ẹ̀ lérí mi o. Má ṣe bí ọmọ kékeré, mo mọ̀ pé ò ní fẹ́ kọ́kọ́ ẹ mọ̀ nǹkan tá à ń sọ yìí. Gbogbo táàmù yìí wọ́n ṣáà sọ̀rọ̀ tó pọ̀. Mo lọ bá wọn ní bus stop, mo lọ bá wọn ní ẹnu gate wa. Nígbà tí mo bá wọn lẹ́nu gate wa, wọ́n láwọn lè wọnú gate wa bá mi bọ̀, àwọn fẹ́ kí n embarrass àwọn. Bóyá wọ́n bá nínú gate school, gàtà nínú gate school, mo lọ bá wọn. Wọ́n ṣáà mi sọ fọ́rẹ́ mi, bóyá sọ pé mo ń bọ̀. Wọ́n ní kí wọnú mọ́tò, mo ní mi wọnú mọ́tò. Wọ́n ní bíi báwo kí bá embarrass àwọn kí wọnú mọ́tò, ó wọnú mọ́tò. Wọ́n bá sọ wípé òbò tèmi o, àwọn ò lè gbàgbé ẹ̀, ó wà lọ́pọlọ àwọn ò tiẹ̀ rí nǹkan kan mi rò, táwọn bá ti rántí òbò mi báyìí ara wọn ò kí ń balẹ̀ mọ́, kí èmi jọ ẹni tí máa fẹ́ àwọn máa ṣe fún mi, kí n jẹ́ káwọn dó mi bó ti ẹ̀sẹ̀ kan sí. Kẹ́ ẹ dó mi bó ti ẹ̀sẹ̀ kan sí. Àmọ́ ìyàwó yín sọ pé ẹ̀kan péré ni. Owó tí mo ń ṣe yìí ó ti sú èmi o. Èmi ò ní ẹ̀wò mi ní interest, mi ní ẹ̀wò ní owó tá a dé yìí. Kí ọlá gan mọ̀ mi ò kí ẹ̀. Ẹ̀wò mi ò ṣe mọ́. Ẹ má sọ bí di géèmù tẹ̀kọ̀ máa ta mi síra yín náà. Wọ́n mi sọ pé ẹ̀kọ́ náà ni. Bí ló ti gbọ́rú ẹ̀. Èmi kọ́ ni mo bí ọkọ ẹ̀. Mi ò kí ń ṣe bàbá ọkọ ẹ̀. Ìyá kọ́ bí ṣàfẹ́ yín, ó ṣàbímọ fún yín. Yes, ó bímọ fún mi. Èmi kọ́ ni mo bí ọkọ ẹ̀. So for this reason, bí gẹ̀ ni ẹ́, ó yẹ kó mọ nǹkan tó fẹ́. Ká ní ìyá akọ tó pè ní ìyá akọ ẹ̀, ó ní brain ni, ṣé ó yẹ kó pè ẹ́ fún mi kí n bá ẹ lájọṣepọ̀? Kò lè mọ̀ pé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀, wípé mò ń bá ẹ lájọṣepọ̀ ní ẹ̀. Tó bá pẹ́ kan tí ò dáa ni, ìyá akọ ẹ̀ ò ní pé kò wá ṣe. Ayé ń ṣerú ẹ̀. Eléyìí tí mo lè ṣe yìí nìsín, mo ò jẹ́ kí ìyá akọ ẹ̀ mọ̀. Just between me and you ni. You go to enjoy me, please. Bàbá ìbá fọkàn mi nìtàn. Àǹtí Ṣeun, mo bẹ̀ bàbá yìí kó jọ, kó jẹ́ ká má ṣe nǹkan yìí. Àwọn náà bẹ̀rẹ̀ sí bẹ̀ mí wípé kí n jọ, ẹ̀mí àwọn ti fẹ́ bọ́. Àwọn ò rí oorun sùn, àwọn ò rí kankan ṣe, ọkàn àwọn ò balẹ̀. Kí n jọ, kí n má ṣe báyìí fáwọn. Àwọn nífẹ̀ẹ́ mi. Wípé àwọn ní kò má fẹ́ ọkọ ẹ̀ o, but please, àwọn dèrò dí àti take care, ṣe everything fún ẹ. Mo gbọ́ pé mọ́mí àti dáàdì ẹ̀ wọ́n ṣe ń gbélé Vietnam fèsì. Gbogbo tí wọ́n rí, owó náà fi rán lọ sí school. Wo láti ní lọ. Okay, kó lè mọ̀ mí, kó lè mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. Má fún mi lákàntì ẹ̀, fún mi lákàntì dáàdì ẹ̀, máa ṣòwò sí wọn. So ti yẹ bẹ́ẹ̀, wàá sọ pé o lò ṣiṣẹ́ kan, so that tí bá ti sákàntì ẹ̀, ọkọ ẹ̀ lè rí. I don't do transfer. Tó bá ní the cash 2 million bí mo ṣe jókòó yìí, mo máa fún ẹ. Mi ì lè gbàgbé òbò ẹsẹ̀. Òbò ìrun ṣe nǹkan tí mo lè gbàgbé. Èyí tẹ́ ẹ̀ ń wo fídíò yìí, part 2 lélẹ̀. Part 1, 20 minutes ni. Ó wà lórí YouTube mi. Ògbẹ́nután TV. Ṣé rí YouTube yìí? Ibẹ̀ ló wà. Ẹ lọ síbẹ̀. Kẹ́ lọ ṣe kíni? Kẹ́ ẹ lọ wò níbẹ̀. Ẹ support mi lórí YouTube. Mo ní almost 500 followers mi báyìí. Ẹ jọ̀ọ́ ẹ lọ subscribe sórí YouTube channel mi kí wọ́n kì í gbowó. Wọn gba nǹkan kan bẹ́ẹ̀. Mo fún Elédùmarè bẹ̀yìn. Ẹ ní fojú sunkún ọmọ. Ẹ ní fara gbàwẹ̀. Orí yín ò ní gbàbọ̀dé. Orí ìkúnlẹ̀ mi rè. Guys, go there, go and subscribe. Ó bá ní máyì tá a bẹ̀ wọn. Wọ́n ṣàfọwọ́ra wọn lára wọn ní. Ẹ wò ṣé máa bọ́ wọn sọ mi. Má worry. Mo máa drive lọ bí tí a ti máa wà okay. Mo bá drive. Nígbà tó drive. Ìkànnì ilé wọn tí wọ́n kọ́ lọ́wọ́ ni. Máyì lówó. Nǹkan tó kọ ẹ̀. Wọ́n ní pé máyì tó bá ti níyàwó báyìí, ká tó rọ́dún mélòó kan, á tún fẹ́ yàwó mi. Àmọ́ tó ti fẹ́ ìyá ọkọ mi yìí, kò fẹ́ yàwó mi. Ìyá ọkọ mi ni. Àwọn náà bí méjì fún. Obìnrin ò bí méjì fún rí. Àwọn ni wọ́n bí méjì fún. Àǹtí Ṣeun, ló bá lọ. Kí ni mo fẹ́ fàyọ fún yín bẹ́ẹ̀? My dear,
nílé ayé yìí àwọn kan wà torí kan fẹ́ gbélé ọkọ they can do and not do. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ó ní àwọn ṣàbàrà àwọn lájọṣepọ̀ nínú mọ́tò. Bàbá yìí bóun sùn nínú mọ́tò yẹn. Ìgbà tó ń lọ ní kó fún lákàntì dájú òun ní kó má wọrí ló bá fún òun ní cash 500,000. Ó ní tóun bá lè máa ṣètò òun promise ẹ I will take good care of you. Má fi bọ̀bọ́ yẹn sílẹ̀ o, ẹ máa fẹ́ra yín lọ. It's a secret between me and you. Mo fọ́ náà ń búra fún ẹ mi ì ní sọ fẹ́ ní kankan. Òun bá lóun ti gbọ́. Ó ní àwọn dọ́ra àwọn àti ṣù ìgbà yìí òun ò tí ì máa gbádùn ẹ̀ àwọn owó tán fún òun 500,000. Ìgbà tí mò ń sọ fún yín nìyẹn òun bá gbúròó lọ ọjọ́ kejì ara òun balẹ̀ òun bá lọ sílé àwọn sọ ọmọ mi pé òun ṣàròjọ kan yàmàyàmá kan torí òun sọ fáwọn òbí òun pé òun bá stepfather èèyàn tí òun tóun fẹ́ òun bá sùn òun ò ní gbà káwọn fẹ́ra wọn òun ò ní gbà so òun sáà fún wọn lówó òun kúrò ńbẹ̀ òun rí pé òun ò gbẹ ṣé bàbá yẹn lóhun ni òun bá ṣe nǹkan tóun ṣe lọ òun láti ṣeun lẹ́yìn ìgbà yẹn àtúntì ríra nígbà tá a ríra abára wa lájọṣepọ̀ pàtí mò ń lọ wọ́n fún mi ní 200 ohun 100 200 ni wọ́n fún mi 50,000 rí nígbà tí mò ń sọ yìí èmi náà ti ń change mo ti ń ra oríṣiríṣi mo ti ń wá ọkọ̀ ìjọpọ̀ èmi gan ti ń pè wọ́n ẹkọjọ́ mẹ́ta ìgbà wo la máa ríra èmi náà ti ń pè wọ́n bọ̀ mo ṣe kinní kan mo jẹ́ kó yé wọn wípé ọkọ mi gbọ́dọ̀ mọ̀ pé nọ́mbà àwọn wà lọ́wọ́ mi wọ́n ti sọ pé nọ́mbà táwọn fi pè mí anybody mọ̀ ìyàwó ilé àwọn gan mọ̀ ìgbà torí tèmi làwọn ṣe lọ gba nọ́mbà èlé just because àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ pé fóònù kan ní lọ́tọ̀ kí anybody lè pé kó lọ àfẹ́mi nìkan ok sir wọ́n ní anybody lè pa àwọn kó lọ àfiwọ́ nìkan òun á ní òkè òun á máa pè ní ẹ̀yin náà lè pè wọ́n tẹ́ bá ti pè wọ́n ẹ má ti gbé tó wọn bá ti sọ̀rọ̀ pé hello ok ẹ máa sọ náà ṣàfara wọn ní lógo táwọn ṣe máa bára wọn sọ̀rọ̀ àti ṣeun ìyẹn wà lọ bẹ́ẹ̀ títí táwọn fi ṣègbéyàwó nígbà táwọn ṣègbéyàwó òun fẹ́ lọ fún registry lọ́kàn wọn ṣe òun fẹ́ lọ fún service lọ́kàn wọn ṣe introduction wọn ò lè gbé òun sí tòsí ọkọ ní pé àkóhùn ṣé kóun wá sí Èkó máa ń sọ pé kóun filẹ̀ ní ibi tó gbé wọn lọ ilẹ̀ Ìgbò ni wọ́n gbé wọn lọ ó ní àti ṣeun every weekend máa ń máa wá sí ibi tó ń ti ń serve àwọn jọ máa wà ní every weekend school tó ń gbé wọn lọ secondary school ní every weekend ó lóun àti máa ń jọ máa wà ní Saturday Sunday tọkọ máa pé òun máa pick ẹ bọ fídíò call wọ́n sọ pé òun busy òun tí wàá ń gbádùn máa yóò lóko o máa yóò kò sí nǹkan tó wà lábẹ́ máa yóò lóko o àwọn nítorí pé òun gbádùn wọn òun á gbádùn wọn so àwọn bẹ̀rẹ̀ sí bára wọn lájọṣepọ̀ lọ́sàn-án lóru everywhere ó wá jẹ́ ọkàn máa wá rí ọ̀rẹ́ wọn kan ní service wọn ní àwọn láìkẹ́ ọ̀rẹ́ yìí ó lè bá sọ̀rọ̀ òun ní rárá o mo ṣe máa bọ́ọ̀rẹ́ mi bá yín sọ̀rọ̀ ṣé bí ọ̀lọ́ni tó fẹ́ ọ̀rẹ́ yìí àwọn láìkẹ́ ẹ ni ok ìwọ tó fẹ́ bá sọ̀rọ̀ àwọn owó fún alára ẹni wà tó sẹ̀ wà mú wá bá wọn lóòótẹ́ nílẹ̀ Ìgbò òde àwọn padà àwọn service ni o wọ́n kàn rí gẹ̀yẹn pẹ̀lú òun kò ṣe kó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n àwọn tó wà bí ó mọ̀ pé òun fẹ́ wọn o pé wọ́n kú náà wọ́n máa ń pè wọn ò bọ̀ wọn ò rójú wọn gẹ́gẹ́ àmọ́ kó àsìkò wọn máa rí pé òun wọ ní mọ́tò ó gbé òun lọ bó ṣe kó òun láìkẹ́ gẹ̀yẹn ni pé sọ fún òun láìkẹ́ òun fẹ́ do òun bá ní òun ò lè gbé èèyàn fún yín kẹ́ ẹ máa do o tẹ́ bá láìkẹ́ yẹn lọ bá fún alára yẹn ó ní rárá o wo ló máa lọ ẹni àwọn tó bá dé fẹ́ àwọn máa ṣe fún ẹ 1 million ò ní 2 million ó lè bá sọ pé òkè ẹ fún 5 million ní ọmọ ní 5 million táwọn fẹ́ fún ẹ ṣé wọn gba 2 million wọn ò pé 2 million bí máa ṣe fún ní 2 million yẹn mind you máa yóò ní fún ẹ ní kò ní fún ẹ transfer cash ló máa fún ẹ bó ṣe ní kí n bọ́ mọ yẹn sọ̀rọ̀ bá ló bá gẹ̀yìn máa ń kó ṣe he likes you o tán lọ́ọ̀jù sí n bá bọ́ mọ yẹn lọ òun ló mú wọlé o tó fi lọ bá sùn tó fi fún lówó wọ́n ní there is one respect táwọn máa fún mi ni pé àwọn ò ní gba nọ́mbà gẹ̀yìn that is the respect táwọn máa fún mi respect tẹ̀ máa fún mi ni pé ẹ̀ ní gba nọ́mbà gẹ̀yìn ò bá ní gbọ́dọ̀ wò lé nìkan tó ń fẹ́ fi wọ́n ṣe gẹ̀yìn ọ̀run àti gẹ̀yìn jọ ní nice time wọn ò gbà nọ́mbà ẹ̀ wọ́n ṣe rí o kódà gẹ̀yìn sọ pé your uncle no collect my number o just have nice and your uncle sef no that your uncle sef need confam jẹ̀dí aba o wá sọ bẹ́ẹ̀ ni no my uncle just like he's a gentleman he's a clinical man àti ṣeun
padà lọ mọ́ àwò pé àbí nǹkan tí màá máa ṣe fún ìyàwó ẹ̀ náà nìyẹn ni ìyàwó ẹ̀ ṣe pé mi fún kí ló máa wọ́ọ̀tì kí ìyàwó ẹ̀ wá fún torí èlò torí millions any millions tí ò bá jẹ́ àwa mú ìyàwó ọmọ ẹ̀ fún ọkọ ẹ̀ láti bá alájọṣepọ̀ mo ṣáà ń rọrùn yẹn àmúgbà tó ń lọ tán pè mí mo